níbo ni Sunny Adé wà o? Àwọn ọmọ láwọn ò rí bàbá àwọn. Lóòótọ́ ni àwọn kan ti jáde pé àlàáfíà ló wà, àmọ́ títí di àsìkò tí à ń ṣàlàyé ọ̀rọ̀ yìí kò tí ì sẹ́nìkan tó lè sọ pàtó ibi tí ọba akọrin Sunday Adéníyì Adégẹyè, ẹni tí gbogbo ayé mọ̀ sí King Sunny Adé wà báyìí. Ọmọ rẹ̀ Dámilọ́lá Adéníyì Adégẹyè tó wà nílùú òyìnbó ló pariwo síta pé wọ́n ti jí bàbá òun gbé lọ o, tó sì ní kí àwọn agbófinró tètè ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n gba àwọn. Àmọ́ kò jọ pé wọ́n gbé bàbá ọmọ ọdún 82 náà lọ. Ó jọ pé èdè àìyedè ńlá wà láàrin àwọn ẹbí náà ni, nítorí ọmọ náà kọ sínú ayélujára pé òun àti àwọn ẹbí kò rí bàbá òun, àwọn sì ti wá títí, àwọn sì ti pe aago ẹ̀ kò lọ. Ṣùgbọ́n òun náà ló padà sọ pé òun mọ àwọn tí wọ́n gbé bàbá òun pamọ́, pé Dayọ̀ tó jẹ́ àbúrò Sunny Adé fún rẹ̀ tó sì ń ṣe mánéjà fún pẹ̀lú ẹnìkan ni wọ́n mọ ibi tí bàbá òun wà, tí wọ́n sì ń gbé e láti òtẹ́ẹ̀lì kan lọ sí òtẹ́ẹ̀lì míì tí wọ́n kò jẹ́ kí ẹnikẹ́ni rí i, àti pé òun náà ló mọ gbogbo ibi tí owó Sunny wà, kò tún sẹ́ni tó mọ̀ ọ́ mọ́. Dámilọ́lá ọmọ Sunny Adé yìí ní òun kò mọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá òun nítorí ara rẹ̀ kò fi bẹ́ẹ̀ yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àmọ́ àwọn èèyàn tí wọ́n gbé e lọ yìí kò jẹ́ kí àwọn mọ kinní kan mọ́. Ó ní nígbà tí ara rẹ̀ kò yá ni wọ́n gba fóònù kúrò lọ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n mọ ibi tí wọ́n lè wá Sunny sí, àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n mọ̀ pé wọ́n lè rí i bá sọ̀rọ̀ lọ́mọ yìí ní àwọn ti pé kò sì sẹ́nìkan tó lè sọ pàtó ibi tí Sunny wà fún àwọn. Ẹni tí wọ́n sì mọ̀ tó máa ń tẹ̀lé kiri, tó máa ń rí sí owó àti dúkìá, ìyẹn Dayọ̀ náà làwọn kò tún rí yìí. Ọmọbìnrin yìí ní paríparí ẹ̀ tó jẹ́ kí àwọn mọ̀ pé wọ́n ti jí i gbé sá lọ ni pé ọ̀pọ̀lọpọ̀ òde eré ni àwọn èèyàn yìí ń gbà tí wọn yóò ní Sunny ń bọ̀ wá ṣeré fún wọn. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé kò gbádùn, nígbà tí wọ́n bá sì ti gbowó lọ́wọ́ wọn tán, wọn kò ní rí Sunny kó wá ṣeré fáwọn tí wọ́n ti fi orúkọ ẹ̀ gbowó lọ́wọ́ wọn. Ó ní gbogbo eléyìí ló jẹ́ kí òun nígbàgbọ́ pé wọ́n ti jí bàbá òun gbé lọ o. Èyí ló ṣe jẹ́ pé títí di bí a ṣe ń wí yìí kò tí ì sí ẹni tó lè sọ pàtó ibi tí Sunny wà tàbí ohun tó ń ṣe tàbí ohun tó ń ṣe é, nítorí àwọn ẹbí kò rí i. Ohun tó sì jẹ́ kí ariwo jáde síta rèé. Ohun tó hàn ni pé èdè àìyedè wà nínú ẹbí àwọn Sunny lórí ọ̀rọ̀ yìí. Nígbà tí àwọn ẹbí ń pé àwọn kò rí i, tí wọ́n sì ń tọ́ka sí ẹnìkan pé òun ló gbé e pamọ́. Àwọn tí wọ́n súnmọ́ Sunny dáadáa gbà pé èdè àìyedè ni, nítorí kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí irú eléyìí yóò wáyé. Àwọn tí wọ́n súnmọ́ Sunny tí a bá sọ̀rọ̀ sọ pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ tipẹ́, kò jẹ́ tuntun sí irú àwọn rárá. Bàbá kan tó jẹ́ ọ̀kan nínú àwọn tí Sunny ti kọrin kì dáadáa ṣàlàyé báyìí pé King Sunny Adé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ó dẹ̀ yàtọ̀ púpọ̀ sí ẹni tí àwọn èèyàn máa ń rí lóde àríyá. Bí Sunny ṣe wà yẹn kì í rí ẹnìkan mọ́ o. Bẹ́ẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó kàn yí bìrì padà lẹ́ẹ̀kan náà ni. Ó yí padà débi pé ó kò lè mọ ibi tó wà. Ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà ló ní o, nọ́mbà fóònù ẹ̀ pọ̀ tó ń lò dáadáa, bí o bá sì pé kò ní gbé e. Dayọ̀ tí wọ́n ń pariwo yìí nìkan ni mánéjà tó ń rí. Bó bá léré òun ló máa lọ sọ fún un, bí wọ́n bá fẹ́ sanwó òun ló máa lọ gbà á. Kò sí bí o ṣe lè ṣe tí o lè rí Sunny. Bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Gbogbo wa lájọ máa ń ṣeré tí a máa ń kó ara wa kiri. Bóyá ọjọ́ orí ló wá fà á ni o, tàbí kinní kan ń ṣe tí kò sọ fẹ́ nìkan, ìyẹn lèmi ò mọ̀ o. Àmọ́ ohun tí mo mọ̀ ni pé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ẹ lè má rí tàbí kẹ́ ẹ gbúrò ẹ̀. Sunny kì í ṣe ẹnìkan tí o kàn lè kì mọ́lẹ̀ gbùrù pé o fẹ́ rí rárá o. Kò sí bó ṣe lè súnmọ́ tó. O lè má rí fún oṣù 6, o lè lé kiri fún oṣù 8 láì rí. Ọ̀rẹ́ mi kan wá sí Nàìjíríà nígbà kan tó ní wọ́n fẹ́ ṣe ètò kan ní ìlú òyìnbó l'Amẹ́ríkà. Wọ́n sì fẹ́ kí Sunny ṣe interview kó lè kópa nínú ètò yẹn. Owó ńlá ni wọ́n dẹ̀ máa san fún un. Kò sí ohun tí n kò fi wá Sunny Adé kiri ńlẹ̀ yìí. Kò sí àwọn tí mo mọ̀ tí n kò béèrè ibi tó wà. Àgbúrò ẹ o. Gbogbo nọ́mbà tí a mọ̀ la tẹ́ẹ̀sì sí kò fèsì, a sì rí, kò sì dáhùn. Ẹ̀ẹ̀kan tí mo sì bá pàdé lóde eré tó wá ṣeré fún wa, ẹ̀rín ló da ọ̀rọ̀ náà sí. Ó lóun wà níṣẹ́ra ni, mo dẹ̀ mọ̀ pé yẹ̀yẹ́ ló ń ṣe. Ẹ̀rín ni ẹlòmíì tí a tún bá sọ̀rọ̀ yìí rìn. Ó ní ta ló fẹ́ jí Sunny Adé gbé? Wọ́n kò jí gbé, ìjà ló dé ni. Ohun tí èmi mọ̀ ni pé
gbogbo ohun tí ọmọbìnrin yẹn sọ ìyẹn Dami kì í ṣe tuntun sáwa o. Àwọn náà mọ̀ pé Sunny Adé kì í gbélé, hòtẹ́ẹ̀lì ló máa ń gbé jù. Ẹ ò sì lè mọ hòtẹ́ẹ̀lì tó bá wà. Kìdá àwọn tí wọ́n bá súnmọ́ nìkan ni. Bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ rí ló máa rí. Ó lè yọ sílé ewúrẹ́ nígbà tó ò retí ẹ̀. Ó dẹ̀ lè bá ẹ ṣeré ṣúlẹ̀ ọjọ́ yẹn. Ohun nìyẹn. Ṣùgbọ́n ó kò lè mọ ibi tó wà níjọ́ kejì tàbí ibi tó máa wá sí. Bóyá ẹ̀rù ikú náà ló wá ń bà á ni o. Bóyá wọ́n sì ti sọ pé kó má rí ẹnì kankan mọ́ ni o. Bí o bá pàdé ẹ̀ ní òde eré gan tí o fẹ́ rí, tí kì í bá ṣe pé o lọ bá a lórí stéèjì tó sì tẹ́tí sí ẹ bí ẹni tó ń gbọ́ gbogbo àlàyé tó ń ṣe, tó bá fi lè sọ fún ẹ pé òun máa rí ẹ níjọ́ kan, mìíràn tó bá yọ́ báyìí ẹran lọ nìyẹn o. O lè má rí tàbí gbúròó ẹ̀ fún ọdún méjì. Kò sí nínú àwa ọ̀rẹ́ ẹ̀ tó mọ Sunny dáadáa tó máa gba ohun tí ọmọbìnrin yẹn ń sọ gbọ́ pé wọ́n jí Sunny gbé. Níbo ni wọ́n ti rí? Níbo ni wọ́n ti fẹ́ rí? Kò lè ṣẹlẹ̀. Irú ọ̀rọ̀ yìí náà ti ṣẹlẹ̀ rí lásìkò kan nígbà tí ara Sunny kò yá díẹ̀. Kò sí ẹni tó mọ ọsibítù tí wọ́n gbé e lọ. Kò sí ẹni tó mọ irú àrùn tó ṣe é. Ọ̀rọ̀ náà sì le débi pé Kollington Àyìnlá olórin fi kọrin nígbà náà tó ń pariwo pé mo ti wá ọ wá o Sunny. Ọ̀rọ̀ náà sì di ariwo gidi lásìkò yẹn nítorí àṣírí padà tú nígbà tí àwọn ẹgbẹ́ òṣèré ìyẹn P-Man tí Sunny Adé jẹ́ ààrẹ wọn fẹ́ ṣe ayẹyẹ àmọ́ tí wọn kò rí. Nígbà náà ni àwọn èèyàn mọ̀ pé kíní kan ń ṣẹlẹ̀ sí ọba orin náà tí kálukú sì bẹ̀rẹ̀ sí gbàdúrà fún un. Nígbà tó jáde síta, ẹ̀rín ló fi ọ̀rọ̀ náà rìn tó sì sọ fáwọn tí wọ́n súnmọ́ pé òun kàn lọ fún ara nísinmi ni. Àmọ́ bí Sunny bá fẹ́ rí ẹnìkan, ìyẹn kò ní kó má rí i. Àmọ́ yóò rí pé tọ̀hún kò wá bá òun nílé tàbí níbi tí òun bá wà. Fúnra rẹ̀ ni yóò lọ bá tọ̀hún, yóò sì yọjú sí wẹ́rẹ́ báyìí náà ni nígbà tí ìyẹn kò retí àlejò ńlá bẹ́ẹ̀ rárá. Ohun tó ń ya àwọn tí wọ́n súnmọ́ lẹ́nu ni pé bẹ́ẹ̀ kọ́ ni Sunny rí tẹ́lẹ̀. Èèyàn kan tó gbáfẹ́ tó sì máa ń jáde dáadáa ni. Yàtọ̀ sí ibi tó bá ti léré. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ni Sunny ní tí àwọn ìyàwó rẹ̀ náà sì ní tó jẹ́ bí wọ́n bá ń ṣeré tàbí ṣe ayẹyẹ, Sunny náà máa wà níbẹ̀ bí kò tilẹ̀ jẹ́ pé òun ló wá ṣeré fún wọn. Gẹ́gẹ́ bí òṣèré ńlá, àwọn ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n kì í fẹ́ kí ayé gbọ́ àìda tàbí ohun aburú kan nípa wọn. Wọ́n á ní àwọn èèyàn yóò fẹ́ ọ̀rọ̀ náà lójú jù bẹ́ẹ̀ lọ ni. Lára ohun tó sì ń dùn àwọn ẹbí rẹ̀ nìyí nítorí Dámilọ́lá tó pariwo síta yìí sọ pé ẹ̀gbọ́n àwọn obìnrin kan ìyẹn ọmọ Sunny Adé fúnra ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni. Àwọn tí wọ́n sì gbé pamọ́ yìí kò jẹ́ kó jókòó sílé láti ṣèdárò ọmọ ẹ̀ tó kú. Kò sá sí bí èèyàn yóò ti burú tó tàbí tí ọwọ́ rẹ̀ yóò dí tó tí ọmọ rẹ̀ yóò kú tí kò ní dárò ẹ̀ rárá. Lára ohun tí ọmọbìnrin yìí wí rèé, ohun tó sì ń bí gbogbo ẹbí nínú náà nìyẹn pé àwọn kò mọ ipò tí Sunny wà, bóyá kò fẹ́ rí ẹnìkan ni o tàbí àìyá ara kan ló ń ṣe é. Ohun tó sì mú kí èdè àìyedè náà le díẹ̀ lásìkò yìí nìyẹn. Àwọn ọmọ ti dàgbà, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà wà. Kò sì sí ohun tí yóò wu àwọn wọ̀nyí lásìkò yìí ju kí wọ́n máa rí bàbá wọn lọ. Pàápàá nígbà tí wọ́n bá fura pé ara rẹ̀ lè má yá tí wọ́n sì mọ̀ pé ó nílò ìtọ́jú àwọn gidigidi. Àwọn kan ń sọ nínú ẹbí báyìí pé tí àwọn tí wọ́n súnmọ́ yìí pàápàá àbúrò ẹ̀ tó tún jẹ́ mánéjà fún yìí kò bá tètè jẹ́ kí àwọn ọmọ Sunny yìí mọ ibi tí bàbá àwọn wà, ọ̀rọ̀ náà yóò di ariwo jù báyìí lọ. Torí bí wọn ò bá jẹ́ kí wọ́n rí i, àwọn ọmọ náà lè lọ sí tọlọ́pàá àti ọ̀dọ̀ àwọn agbófinró tó kù kí wọ́n sọ pé wọ́n jí bàbá àwọn gbé lóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà yóò di ìjínigbé nígbà tí oníbàbá kò bá rí bàbá, tí ọlọ́kọ kò bá rí ọkọ, tí ẹnìkan wá ní òun ní àbúrò ẹ̀, òun sì lè tọ́jú ẹ̀ jù wọ́n lọ. Kìnní náà yóò le díẹ̀ o. Lóòótọ́ Dayọ̀ ti jáde pé kò sí ohun tó ṣe Sunny. Àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ náà láti fi ba orúkọ olórin náà jẹ́. Àmọ́ ìyẹn kò dín ọ̀rọ̀ náà kù nítorí Dayọ̀ tí wọ́n fẹ̀sùn kàn náà ló ń sọ̀rọ̀. Ohun tí àwọn ẹbí ní àwọn fẹ́ mọ̀ báyìí níbi tí ọba akọrin náà wà kí wọ́n fojú ara wọn rí kí wọ́n sì gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Wọ́n ní Sunny kì í ṣe fún ẹnìkan, táwọn ọmọ ẹ̀ àti gbogbo ayé ni nítorí iṣẹ́ tó ń ṣe. Ṣé ara bàbá náà kò yá ni àbí àwọn kan gbé e pamọ́? Àfi kó tètè jáde kó fi ara kan àwọn ọmọ ẹ̀ kó sì lo ọjọ́ díẹ̀ lọ́dọ̀ wọn. Nígbà náà ni ọ̀rọ̀ náà kò ní fẹjú jù báyìí lọ. Ọ̀rẹ́ kítíkítí iyè kan kàtàkàtà níjọ́ tí ọ̀rẹ́ kítíkítí bá kú iyè kan kàtàkàtà nísìnyí. Bẹ́ẹ̀ ni òkè òkú lòkú ìrè, bàbá ọmọ ló lọ́mọ, díẹ̀ ní tàlàbà nínú ìbejì, ẹ̀kẹta ọmọ ní í ṣe. Ọmọ ló ní bàbá ẹ̀, bàbá ló lọ́mọ ẹ̀. Gbogbo ẹni tó bá kú pátá alàgàtà ni gbogbo wọn.
kí kinní kan má ṣe Sunny Adé o kó jáde lálàáfíà wá bá gbogbo wa. Ọláyíwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ Sunny Adé yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.